kí ló fà á táwọn agbébọn ṣe rọgbà yíká ìpínlẹ̀ Kwara àti ipa tó ní lórí aráàlú o? Ní bí ọdún mẹ́wàá sẹ́yìn, ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tí ètò ààbò rẹ̀ dúró re ní ìpínlẹ̀ Kwara jẹ́, ṣùgbọ́n èyí ti yí padà láti bí ọdún díẹ̀ báyìí o. Àwọn olùgbé Kwara pàápàá láwọn agbègbè kan níjọba ìbílẹ̀ Láfíàjì, Pàtìjì, Èdù àti Bàrùtín ní ẹkùn àríwá àti Ìfẹ́lódùn, Ìrẹ́pọ̀dùn, Ìsìn àti ìjọba ìbílẹ̀ Èkìtì kò lè sún àsùnpìyè mọ́ báyìí. Èyí kò sẹ̀yìn bí ìjínigbé àti ìpànìyàn ṣe ń gbilẹ̀ lójoojúmọ́ láwọn agbègbè yìí o. Ní ọ̀sẹ̀ tó kọjá, làwọn agbébọn ya wọ ilé ìjọsìn CAC nílùú Èrùkù, ṣekú pa èèyàn 3, jí èèyàn 28 gbé lọ kí wọ́n tó gba ìtúsílẹ̀ ní àhámọ́ àwọn ajínigbé náà lẹ́yìn ọjọ́ 5. Agbébọn ya wọ ibùdókọ̀ kan ní Iléṣà Bàrùbá, wọ́n sì ṣínà bá bolẹ̀ níbi tí èèyàn 8 ti pàdánù ẹ̀mí wọn. Ṣáájú àsìkò yìí ni àwọn èèyàn ìlú Òkè-Ọdẹ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ṣàfi ilé wọn sílẹ̀ lẹ́yìn ìkọlù àwọn agbébọn tó ṣekú pa èèyàn 11 inú oṣù kẹjọ. Ní ìlú Bàbáńlá àtàwọn ìlú tó wà ní agbègbè rẹ̀ di ahoro látàrí ìkọlù àwọn agbébọn. Ní ẹkùn àríwá, nínú oṣù kẹrin ọdún yìí ni àwọn agbébọn ya wọ ibùdókọ̀ kan ní Iléṣà Bàrùbá ìjọba ìbílẹ̀ Bàrùtín tí wọ́n sì ṣínà bọ́bọ́lẹ̀ níbi tí èèyàn 8 ti pàdánù ẹ̀mí wọn o. Ní ìlú Karunji àti Kàmáńjì bákan náà ni ọmọ ṣe sorí ń bẹ̀ o. Ọ̀pọ̀ àwọn olùgbé ìlú Láfíàjì ìjọba ìbílẹ̀ Èdù níbi tí ìwà ajínigbé ti di tọ́rọ́ fọ́n kálé ló ti ń fi ìlú sílẹ̀ o láti wá ààbò lọ sáwọn ibòmíràn. Ìbéèrè tó gbẹnu èèyàn ni pé kí ló ń ṣokùnfà ìjínigbé àti ìpèníjà ètò ààbò tó ń sọ àwọn olùgbé ìpínlẹ̀ Kwara sínú inúfu àyàfu báyìí? Láti bí ọdún 2016 sí 2017 ni àwọn agbébọn ti ń fi àwọn inú igbó tó wà ní ìpínlẹ̀ Kwara ṣe ibùgbé, táwọn èèyàn sì ń gbìyànjú ta àwọn ìlú lólobó. Nígbà tó ń bá aṣojú kọ̀ròyìn ìkànnì Jígí Alára sọ̀rọ̀, ọ̀kan lára àwọn ìkànlú níjọba ìbílẹ̀ tí kò fẹ́ dárúkọ ọ̀hún wòye pé láti bí ọdún 2016 sọdún 2017 ni àwọn agbébọn yìí ti ń fi àwọn inú igbó ní ìpínlẹ̀ Kwara ṣe ibùgbé, tí àwọn èèyàn sì ń gbìyànjú ta àwọn ìjọba lólobó. Látìgbà táwọn agbébọn yìí ti wà nínú igbó láti bí ọdún 2016 sí 2017, wọn kò máa ṣe ìkọlù rárá títí di nǹkan bí oṣù 4 sí 5 sẹ́yìn báyìí o. Èrò rẹ̀ yìí yàtọ̀ díẹ̀ sí ti ọ̀jọ̀gbọ́n Abdulgani Ìjágbó Òǹdó, onímọ̀ nípa ìtàn ní ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin, tó gbàgbọ́ pé àwọn agbébọn yìí kò fi ìpínlẹ̀ Kwara ṣe ibùjókòó. Jágbó Òǹdó tó tún fìgbà kan rí jẹ́ adarí ẹ̀ka ìmọ̀ nípa ìpètùsááwọ̀ Center for Peace and Strategic Study ní yunifásitì ti Ìlọrin sọ pé afẹ́fẹ́ àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní àwọn ìpínlẹ̀ tó pààlà pẹ̀lú Kwara lásán ni à ń rí báyìí o. Àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ táwọn kan fẹ́ máa wà lọ́nà àìtọ́ wà lára ohun tó ń fa ìpèníjà ètò ààbò ní Kwara. Kí wá lohun tó ń fa àìsí ètò ààbò ní Kwara? Àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ táwọn kan fẹ́ máa wà lọ́nà àìtọ́ wà lára ohun tó ń fa ìpèníjà ètò ààbò ní Kwara o. Àmọ́ àwọn méjèèjì ló gbà pé ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ wà lára ohun tó bí ìkọlù àwọn agbébọn pàápàá ní ẹkùn àríwá Kwara. Ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ ló ṣokùnfà ìkọlù àwọn agbébọn yìí, nítorí bí àwọn tó ń wakùsà ṣe ń wọ ọ̀pọ̀ àwọn ìlú tí ohun àlùmọ́ọ́nì wà láti gbàṣẹ fún ìwakùsà ni wọ́n ń pọ̀ sí báyìí o. Láti bí ọdún 2 sẹ́yìn báyìí ní àwọn wakùsà lábẹ́lé àtàwọn tí ilẹ̀ òkèèrè ń pọ̀ sí ní Kwara láti máa wakùsà. Wọ́n rọ ìjọba Kwara láti rí i pé wọ́n mójútó ètò ìwakùsà lójúnà àti dènà àwọn tó ń lo àwọn agbébọn láti máa fi dáàbò iṣẹ́ ibi tí wọ́n ń ṣe. Ohun míì tí wọ́n ní ó tún ṣokùnfà bí àwọn ajínigbé ṣe ń pọ̀ láwọn ìjọba ìbílẹ̀ yìí ni pé ó kún fún igbó, èyí táwọn agbébọn lè há sí fún ìgbà pípẹ́ láì fu èèyàn lára rárá.
kí wá ní ìjọba ìpínlẹ̀ Kwara sọ? Agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Kwara Rafiu Àjàkáyé nígbà tó ń bá aṣojúkọ̀ròyìn Jígí Alára sọ̀rọ̀, ó ṣàlàyé pé awuyewuye ló ti ń wáyé lórí ètò ààbò tó mẹ́hẹ̀ ní Kwara. Ó ní gbogbo ìgbésẹ̀ tó yẹ láti dáàbò bo àwọn èèyàn ní ìjọba ń gbé àti gbogbo àwọn ọlọ́pàá àtàwọn ọmọ ogun, torí pé ìjọba ti da àwọn ọmọ ogun sínú igbó báyìí o láti rí i pé ààbò tó péye wà fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. Ìròyìn àjọyàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́kànnì yìí, ẹ máa pẹ̀ka o, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.